wọ́n náà kàn lé talẹ̀ lérí sí ẹ̀kọ́ rí kóòtù kájọ aṣàlàyé ẹ tún gbé ń jà wá ẹjẹ́ àjọ pàdé ara wa bẹ́ẹ̀ bá bá pàdé a ò ní sá o ṣùgbọ́n láyé láàánú àbáyín pàdé ntí ọlọ́run pa aláṣẹ rẹ̀ ní àtànábì rẹ̀ láyé àní gbógun tì yín ẹ lọ bí ẹlẹ́bọ tí ń bẹ ń lu wò léèrè àwọn àìgbógun tí wọn làkúndé ìnùkún àdé àdé a sì rí inú wọn tó ti di ara wa a sì rí inú wọn gan tó kò di ara wa tí owó bá ti ṣe fẹ́ rí lọ́wọ́ rẹ̀ ni ó pè wá pé bàbá mufti ẹ dákun o eléégún bàbá mufti ẹ dákun ẹ bá wọn ti ń jẹ wàá dẹ̀ fún pẹ̀sẹ̀ kórìíra fáàtì ni tó wọn ní òkì sí olórí wa nílẹ̀ Yorùbá olórí Ifẹ̀ àtàwọn ìran wọn ta ló lórí tíá àwọn ọba bíi Aláàfin olórí wa nù tàmọ̀ ọba Aláàfin nù tàn ní o wọn ká pé nú ẹ̀sìn ẹni tó gbáwájú náà ni Olúwo tó ní mọ́sálásí aláwọ̀kọ́ ẹni tó ní mọ́sálásí aláwọ̀kọ́ tó kó lọ́kọ́kọ́ kíjímọ̀ ọba tó kọ́ kíjímọ̀ ẹni tó ní yídì alákọ̀ọ́kọ́ tó kó náà lọ́kọ́ kí yídì tó Olúwo ó ní ọ̀gá àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá èèyàn á lè má sọ pé àwọn olè gba wọn sí ọ̀gá kò sí tàn tó fẹ́ pa kò sí bó ti lè yí tàn padà ọlọ́wọ́ ni kí bàbá Sheikh Adam Ali lórí ti sọ̀tàn fún wa àbábọ̀ mi yẹn àwọn ìwé oríṣiríṣi ti sọ ìtàn bó ṣe jẹ́ the first mosque nílẹ̀ káàró òjìrè Ìwó ni tó dáhùn wí kéèṣe tí a fi ń sọ̀tẹ̀ mo fẹ́ ṣàdáyanrí rẹ̀ báwọn akíkọ́ àfi sọ̀tẹ̀ à ń sọ fáàkì fúnra wa ni ọmọ ọ̀sán ní sì máa ń kókó kúrò bá ìyẹ́ tẹ́ ẹ rí gbogbo tẹ́ ń wí pé ọlọ́run ẹ̀yìn ẹlẹ́bọ ó ju ọlọ́run tàwa mùsùlùmí lọ tọ́wọ́n primary school bá ń sọ̀rọ̀ níwájú professor ẹ̀rẹ̀ ni ọmọ fi rín àbí ọmọ gbéní sí bí ọmọ ọdún 5 ọlọ́run á fún lẹ́nu ránṣẹ́dì ẹ̀sìn náà bí ó ṣe wọ́n sọ bàtà mélòó ni yín gbogbo yín tẹ̀ ń pẹ́ra yín iṣẹ́ kọjá ibi tá a wà náà lẹ́yìn Yorùbá yìí ẹ̀ délé Haúsá ẹ̀ bọ̀ sí Sudan ẹ̀ bọ̀ sí international ló kàn bí náà lẹ́wà ẹ̀ tẹ̀ tí ẹ̀ ní lẹ́tà táwọn fẹ́ pàtàn lẹ́tà yín nìsín àwọn amúnisìn ibẹ̀ wọ́n ti mú abidi yín àwọn tó wá kó alẹ́ tó kọ́ àbá yín lẹ́rú tó fi pilot sí ẹ lẹ́nu ìgbà tí Islam wá kò kó yín lẹ́rú o àbí kẹ́ ẹ sọ bí Islam ti kó yín lẹ́rú ìgbà tí Islam wá kò kó yín lẹ́rú o kọ̀dẹ̀ fi pilot sí ète àwọn bàbá yín o àwọn tó kó yín lẹ́rú àwọn ló fún yín ní lẹ́tà tẹ́sí kí ni tẹ́ ń lò nítorí ìkórìíra Islam ẹ̀ lo alif bàtà sá àsọdìjà kan làkúndínùkún wàlíyàdínù wọ́n kọ́ sọ fún wa pé àní sàdáyanrí láàrin òótọ́ àti irọ́ láàrin reality àti tí ò real ìyẹn ni kò tú dànù òun ni nǹkan tá a fi ẹnu àsìkò díẹ̀ yìí ṣàlàyé fúnra wa kí n tó tún sọ mo pé ẹ̀yin mùsùlùmí wa pé àwọ̀ yẹpẹrẹ Ọ̀ọ̀ni Olúwo ìṣẹ̀gbẹ́ Ọ̀ọ̀ni la wí nínú Islam tó yẹ pé nù tàn gan Olúwo ìtúnṣẹgbẹ́ rẹ̀ torí bàbá Olúwo ni Oòduà òun ló gbé adé wá fún Ifẹ̀ wọ́n ní kí àwọn tí ń jọba Ọ̀ọ̀ni tí ń jẹ Ọ̀ọ̀ni ń bẹ̀rù kí wọ́n máa délé ni bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ náà lọ. Ìkẹta ẹ wà ẹni tó jẹ Ọ̀ọ̀ni yìí ó ti mọ̀ pé tóun bá ti jẹ Ọ̀ọ̀ni ẹlẹ́bọ lòun ó dì ó sì tẹ ẹlẹ́bọ náà ó sì ń ṣẹbọ nínú pọ́blẹ́mù yín pẹ̀lú ẹ fẹ́ gbé àṣì ẹ fẹ́ gbé pé ti ẹ̀gbọ́n náà ẹ sì lè gbé àwa sí lábẹ́ wọ́n pàtàkì bẹ́ẹ̀ láìláì wọ́n pàtàkì bẹ́ẹ̀ sórí àwa àwọn kan sọ pé àwọn kan lè bá bọ̀ sínú Islam ẹni tó gbọ́nù yín ní ọ̀bọ̀ sínú Islam ẹni tí ọ̀gbọ́n ò lè bọ́ sínú Islam èébú náà ni ọmọ abú gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ yìí àìmọye àtàwọn ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ àìmọye inú àwọn èèyàn yín ní ń pè yóò tó béèrè lẹ́yìn náà yóò ní mo ti gbọ́ yíyé bàbá a sì nínú àwọn mùsùlùmí tó pé òun náà ti ṣìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó pè wá tó bọ́ sójú ọ̀nà tí Ọlọ́run pé kòròdú oyè àwọn wa ní ká dá ilé ká má sọ òdodo ọ̀rọ̀ kẹ́ máa ṣe àwọn èèyàn lọ́nà mélòó ni yín tẹ́ ń pariwo pé ilẹ̀ ní ilẹ̀ Yorùbá àwa tá a nílẹ̀ Yorùbá rí àwa majority tá a nílẹ̀ Yorùbá rí ọmọ ọkọ dẹ̀ ní á ẹ mú fẹ̀ kífẹ̀ yín ó dúró nífẹ̀ẹ́ rẹ̀ kẹ́ ẹ sì fi àwa náà lẹ́sìn ibi tó kálukú wá sí kíni tá a wà ẹni tó lóun ò bọ́ sábẹ́ Olúwo pé abẹ́ Olúwo ni òun láṣíwájú wa nílẹ̀ Yorùbá ní Islam ọba àmọ́ bọ̀ bẹ́ẹ̀ tó Olúwo wa bọ̀ ọ́ ń bèèyàn ni àbúfowó ránṣẹ́ sí ọ pé dandan ẹ̀bọ́ sábẹ́ òun ìdí kan sọ reality fún yín lásán ni
àwọn ọ̀wẹ́ tá a darí mo sáà rówó tàbí darí yìí ni ta ni ọ̀darí tí ẹ̀ nígbà owó lọ́wọ́ rẹ̀ ìnáwó burúkú àdárí àkàn ṣàlàyé ká ṣàdáyẹn rí òtítọ́ lára irọ́ kí òkùnkùn wà lọ́tọ̀ kí ìmọ́lẹ̀ wà lọ́tọ̀ lásán pátán à ń pèpè sí Islam lásán ni ta ní darí à ń gbìyànjú láti jẹ́ kí òdodo ó sì kíni ọ̀hàn tó nípa bẹ́ẹ̀ Olúwo bàbá ẹni ìmáàmù lẹ̀ káàró òjèrè ìṣẹ́gbẹ́ ọba tó bá ti ń ṣẹbọ gbogbo àwọn èèyàn ọba tẹ́ ń ṣẹbọ ìṣara wa gbogbo èèyàn ọba tẹ́ ń ṣẹbọ ìṣara wa ẹ sì jọ Oòduà tọ́lá àwọn ẹbọ Oòduà ò ṣe ẹ lọ bìlọ́ǹgì sí lẹ́yìn Oòduà ni àwọn ọba tó jẹ́ mùsùlùmí tí wọn ò ṣiṣẹ́ òòṣà àwọn lọ́ba àtíá ṣùgbọ́n nípa pé nínú ìtàn Olúwo ọgbà wájú wọn òun lọ̀gá wọn bẹ́ẹ̀ nìkan bá ló wọn yan síwájú gbogbo ọba mùsùlùmí ilẹ̀ Yorùbá lónìí tí ọba ti yan Olúwo ọ̀n sọ̀tẹ̀ ni àní tẹ̀lé kò sí tó ń tàn léṣe kò sí tó léṣe ìtàn wo ni kọ́ yan ìtàn wo ni pé Olúwo yan alukọ́ọ́dí adájọ́ ṣẹ̀ríà àwọn sì dájọ́ ṣẹ̀ríà nílùú Ìwó ìtàn wo ni pé Olúwo gẹ́gẹ́ fúnra rẹ̀ ó líìdì irun ìtàn wo ni pé Olúwo dandan ni kó wé láàrin kan gbé adépò lórí ẹ̀ láwà ni wọ́n máa fi ṣe kéde wọ́n fi jẹ ọba ní bíbáyìí ìtàn wa ni a sì gbá wá ju ẹ ní ìlú níbẹ̀ ó sì ẹ bá sì ní ìtàn kọ̀tẹ́hùn lọ́rùn kọ̀tẹ́ lọ́rùn ọ̀sá lè yí padà ìyẹn ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn so Islam làwa ń ṣe nílùú wa níbí báyìí àdẹ̀dẹ̀ ẹlẹ́bọ láàmú àwọn ẹlẹ́bọ náà ti wá pé ó dà ẹlẹ́bọ làkúndínú kún wọlé ẹ̀dí ẹ máa ṣe ti ìtumọ̀ tí ń jẹ́ wà làkúndínú kún wọlé ẹ̀dí ká má sọ̀rọ̀ ká má sòdodo ànábì sòdodo wọ́n ní a máa bùyín àbúyín kí la fi bùyín òdodo máa jọ bí èbú ni ẹsẹ̀ ẹ̀ tó dodo bá ti hàn jù yóò máa ta ẹni tí ẹni tí ò fódodo ìwọ ló wà lórí irọ́ ìwọ ló ń sọ̀rọ̀ ọ̀wọ́ afẹ́ kó dodo ọ̀hàn tí wọ́n bá ti já ọ báyìí yọ̀ọ́dà mẹ́fà ń bú ọ ni àbí wọ́n sọ àléébù tí ń bẹ lára rẹ tó pé nǹkan tọ́rọ̀ ń ló ṣe wọ́n á sọ bí èbú ni ó ṣe jọ kí n bá ń bùyín àbúyín o a sì gbé ṣépè o a sì bá yín jà bí ẹlẹ́tẹ̀ ẹni pé kápẹ́ bí irú àwa ẹ̀mí bẹ́ẹ̀ bá bá wa jà ọ́ bá yín jà kò sóògùn yín tó lè mú wa wàláhì tàláhì sọ́mọ́ ìbílẹ̀ àti ilẹ̀ àwọ̀ ẹ bá péré ìwà yín lẹ́ẹ̀dáhùn ẹ lọ sọ fún gbogbo àwọn òṣàyìn gbogbo wọn papọ̀ Ọ̀rúnmìlà àti Ifá àti gbogbo ẹ̀gbọ́n lè mú àwa ẹni tí àwa ń sìn yàtọ̀ sí ẹni tẹ́yìn ń sìn ẹ sọ fún yín pé gbogbo àwọn tẹ́yìn ń pè lójíṣẹ́ yìí bí àwọn Ògùn lákàáyé wọn ò ṣe tẹ̀lé gẹ́gẹ́ bí Ògùn torí wọn ò nítan rí Ògùn lákàáyé àwọn òṣàyìn bí kẹ́ni wọ́n wọlẹ̀ àtúbọ̀tán rí wọ́n ní bí kẹ́ni Ṣàngó ọba ìyá rẹ̀ sùn ibi yín tẹ́jọ́ ń pa káàkiri náà ni ẹ ló lè pọ̀ ṣe tó wá dòdò wá ní ọmọ ìjó jíṣẹ́ sí káàkiri ọmọ dòdò ní sí káàkiri ọmọ wọlẹ̀ èṣù ọ̀dàrà ẹ̀tún ń pe èṣù náà tún ní òjíṣẹ́ náà tún ní òjíṣẹ́ tá ní tí ọlọ́run náà ní ìrọ́sì lọ́rùn rẹ̀ yípo kọ́ máa dájà lẹ̀ kọ́ máa dàní àwọn èèyàn rú kọ́ máa dógún lẹ̀ sọ́rọ̀ náà ni gbogbo wọn gbọ́dọ̀ tó tẹ̀ ń ta gbogbo pé òtún tẹ̀ ifá tó yẹ pé wọ́n á máa da kí wọ́n rí pé èèyàn wọn ò fi rúbọ gbogbo ẹ̀ lọ́sàpọ̀ tó ti lọ ifá tí wọ́n sọ pé káwọn ó ṣẹ̀ṣẹ̀ èdè káwọn èèyàn má jáde ṣé ifá yẹn lè wá ní káwọn máa ń dáhùn wí fún yín nù pé pọ̀pọ̀ síbù sẹ́yìn pé bàbá sọ pé pọ̀pọ̀ síbù yìí gan níbù gan lọ́dọ̀ òfin náà pọ̀pọ̀ síbù tó wá bí yín dá bẹ́ẹ̀ ṣe máa fi èèyàn rúbọ láyé àtijọ́ ẹ̀ tún wá fi rúbọ ń sìn ẹ̀ tún wá fi èèyàn rúbọ ń sìn kẹ́ wá wo tí ó ṣẹlẹ̀ sí so reality là ń sọ náà ayé ti lajú ju kẹ́ á máa ń sọ òdodo ọ̀rọ̀ fún yín àní wọ́n ń bú ẹ̀sìn iná ń bú mbẹ̀ ó lè bú dẹ̀ ń bú àwọn ẹ̀gá mọ̀ pé ẹ̀rí wí mélòó ni adúgbò ọ̀dọ̀ Ọlọ́run ọba tó gbà fún Islam tó ṣe ẹ̀sìn Islam ní ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn ọ̀làjú ẹ̀sìn déédéé ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ wọn ó parọ́ kankan fún yín ẹ̀yin ní ọ̀gá nílẹ̀ Yorùbá ẹ̀yin gangan ní Yorùbá original ọba tó bá ti ṣe Islam Yorùbá original nù ọba tí ọba ti ṣe Islam àwọn kọ́ máa ṣẹ̀sìn rẹ̀ lọ́mọ Yorùbá lóun náà ṣùgbọ́n ìsara àti a ẹ̀bà tó bá lọ ṣe ẹbọ ṣe ìlànà bàbá wa tó bí wa tí ṣe Oòduà ọjà kúrò nílànà rẹ̀ ni ọjà kúrò lọ́rùn àwa yìí náà tó yẹ pé Oòduà wa òun náà ṣe Islam àwa yìí náà àkúrò lẹ́yìn rẹ̀ a sì ṣe Islam à ń tẹ̀lé Muhammad ẹ̀yin náà ẹ sì lọ wá èṣù ẹ̀ tẹ̀lé èṣù ẹ̀ tẹ̀lé àwọn tí wọ́n pokùnso ẹ̀ tẹ̀lé àwọn tó di àpáta àwọn tó wọlẹ̀ ẹ̀ tẹ̀lé wọn àwọn tó dòdò ẹ̀yin máa tẹ̀lé àwọn tó dòdò kẹ́ máa dòdò àwọn náà máa tẹ̀lé Muhammadu àtẹ̀lé wà lìjẹ́ náà kí ló lé bẹ̀
Yorùbá mọ́jẹ̀ wọn Yorùbá mùsùlùmí mọ́jẹ̀ wọn tàn mọ́ ìwọ lọ gá kò sí tá fẹ́ fi orírun ṣe orírun rẹ ibi ọwà náà lórírun rẹ ìlú tó wà lórírun rẹ tọ́ba rẹ bá ń ṣe ìsìláàmù ara wa ni tọ́ba ṣe ìsìláàmù ara àwọn tọ́ba jọ ń ṣe kíni tọ́ba jọ ń ṣẹ̀ṣẹ̀ kan náà ni simple nǹkan táwọn wí nìyẹn ọlọ́run wa pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi.